because the way people are dying these days ó pọ̀ ó ti pọ̀ jù. Ọjọ́ wo ni ti Allwell ṣẹlẹ̀ náà títí àánú ojú mi náà tún ṣẹlẹ̀. ẹ̀yin èèyàn eléyìí ó dìpù o tí wọ́n bá ní nǹkan ó dìpù omijé ojú mi Allwell àti gbogbo ẹ̀dá ènìyàn tó ń bẹ lórí erùpẹ̀ mo gbé dánsákì fún àǹtí mi Ronke Oṣòdì Òkè. Àṣírí ńlá rèé o tí àǹtí Ronke Oṣòdì Òkè tí wọ́n sọ sórí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé gbogbo ẹ̀dá ènìyàn tó wà lórí erùpẹ̀ pátá ni ọ̀rọ̀ yìí bá wí torí pé awáyémọ́lọ̀ kan ò sí gbogbo wa báyìí la dágbádá kú. Àǹtí Ronke Oṣòdì Òkè wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nínú fọ́nrán yìí tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn wa tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n ilé ayé ló mọ̀. Kí wọ́n á ní àǹtí Ronke Oṣòdì Òkè sọ ẹ̀yin èèyàn wọn ó gbìn débẹ̀ wọ́n sì fọ́nrán yìí sílẹ̀ tẹ́yìn náà ó gbọ́ ní tí wọ́n ṣàlàyé nínú fọ́nrán yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́bà ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá lóòrèkóòrè. ẹ má gbàgbé àdéhùn wa là ń mọ̀ọ́sẹ̀ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbàlá ayé láàmú mú wá sí etí ìgbọ́yín tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́. ẹ jẹ́ ká gbọ́n tí àǹtí Ronke Oṣòdì Òkè tí wọ́n sọ tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ẹ̀dá ènìyàn tó ń bẹ lórí erùpẹ̀. I just want to pray for us this morning. Ní kún kékeré olórúkọ Jésù. Ní kún kékeré lágbára Ọlọ́run. Because the way people are dying these days ó pọ̀ ó ti pọ̀ jù. Ọjọ́ wo ni ti Allwell ṣẹlẹ̀ náà títí àánú ojú mi náà tún ṣẹlẹ̀. Gbogbo wa pátápátá ní kún kékeré o àti gbogbo àwọn fans mi lórí Instagram, all my fans on Facebook, all my fans on TikTok, and each and every one, anybody that loves me, even if you hate me, we are not going to die young in Jesus' name. I pray for everyone, for everybody. Ẹ tó bá máa kú á darúgbó lórúkọ Jésù. Ní kú rèwerèwe o. Àwọn ọmọ wa ò dẹ̀ ní kú lójú wa lágbára Ọlọ́run. Iṣẹ́ wa tá a ṣe fúnra wa la máa jókòó la máa jẹ́ lórúkọ Jésù. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ wa ṣe o. I pray for you, I pray for myself, I pray for everyone. Nobody will die young in Jesus' name. I love you all. Good morning. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá. Lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di. Ohun rere létí gbogbo wa ọmọ gbọ́. Níta tó ní ká tó mọ́ wá sí etí ìgbọ́yín rè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá lóòrèkóòrè sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.